irú yẹn bá ti sọ̀kalẹ̀ kó bá náwó sí ẹni pé kó máa dolówó yóò máa dáná nù. ẹ má bínú sáà o bẹ́ẹ̀ ṣe wípé rú tẹni bá náwó sí pé náwó sí yóò sì dolówó alálùkùrá ní ọmọ yín ẹ bá náwó sí kó dolówó tó pé báárà ní fi ń gba mọ́sálásí tí ń kọ́ báárà ní tọrọ tí ń kọ́ tó ẹ pé nílùú agbára tẹ̀ ń wí mo rò pé ẹni ó súnmọ́ yín gan lẹ́kẹ́ fi sàǹfààní fún àwọn ẹ má bínú òdodo ọ̀rọ̀ ni ẹgbẹ́ agbára tẹ̀ ní ọmọ oníkùrá ní tí má sì ní gba báárà mọ́ dára tó mú mọ́ bí tí ń gba báárà mọ́ tí ń gba báárà lọ́wọ́ ẹ̀ ní mọ́sálásí tí ń kọ́ lọ́mọ ìyẹn wa tọ́tọrọ báárà mọ́sálásí lọ́wọ́ tó fún lówó kì í kọ́ ọ̀tán dì sí ló agbára tẹ̀ ní òun tẹ́ ń tàwọn èèyàn bàbá yìí yálà bí wọ́n fẹ́ ṣe yálà bí wọ́n fẹ́ dọ́gbọ́n wọn polo tó fi sọ̀pọ̀tì àwọn ilé ya ìjẹ́ ilé yìí sọ̀pọ̀tì òmìnira ní agbára tí bàbá yìí ẹ má da nǹkan pọ̀ ntẹ́ ẹ̀ bá mọ̀ ẹ má tọwọ́ bọ̀ lọ nínú iṣẹ́ mẹ́ríkàsì ẹ má tọwọ́ tó bọ̀ ntẹ́ ẹ̀ bá mọ̀ ẹ má da wà láàrin àwọn èèyàn láàrin àwọn àgbàlagbà méjì kí ló dé kí ni Ìlọrin ṣe fún bàbá yìí gan kí ni Ìlọrin ṣe fún yín kí ni Ìsìlámù ṣe fún yín. wọ́n sì tún lẹ́mọ̀ fẹ́ràn. ìmọ̀ tó kàn yín pẹ̀lú Ìlọrin ntọ́ kàn yín gangan pẹ̀lú Ìlọrin pẹ̀lú Ìlọrin méjì máa ń jà kí n tí ẹ̀ sì lára ọmọlé ké wọn ẹ̀ sì lára àlú wọn ẹ bá tún dá sí pẹ̀lú nta fi mọ ṣàdúrà fún yín tí kálukú ọmọ ṣàdúrà ìbẹ́lẹ̀ náà ti lajú afọ́jú tí ká kó wọn wá láti lọrin àbí kí n sọ fọ́fà Sùlẹ̀mánù Ẹ̀sà Òkè àfáwà dáadáa ẹ bá kọ́ àwọn afọ́jú wá o lọ́jà àbá làwọn ń pè ń bàdàn ọjà ọba làwọn ń pè ń lọrin capital lẹ́sẹ̀ mọ́tò tánlẹ̀ kò sí nírí ẹ̀mí àgbà mọ́ Jìbìrìlù níjẹ́bẹ̀ àgbà àwọn aráwọ̀ ẹ̀mí sọ̀rọ̀ àlìjẹ̀nú ni wọ́n bá sọ̀rọ̀ ní wọ́n lágbára ọ̀hún àmọ́rọ̀ ni wọ́n pa kèfèrí ni wọ́n ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run ni àti nífẹ̀ẹ́ tú ìkan náà kìrìsìtẹ́nì tó ní chọ́ọ̀chì ńlá lẹ́kọ̀ọ́ ń gbà yẹn ọ̀padà kú àṣírí ọ̀tán chọ́ọ̀chì òdòfó. ẹni tí ń gbé èèyàn sípò lọ́lọ́run òun ló fi Tinubu jẹ. alákọ̀ọ́kọ́ ni pé bàbá ẹ máa wọ àwọn tẹ̀fsíìrù kẹ́ tó wọ́n tú àwọn tẹ̀ bá ń tú á lè lè màkọ́ báwọn afáàṣẹ tú ẹ lè tú bẹ́ẹ̀ sí tú náà ṣùgbọ́n ìtọ́ tẹ̀wọ̀n jù ń lè wọ́n tú fáwọn èèyàn Rafi'ud Darajat Ọlọ́run ní ara rẹ̀ bọ̀ ni wọ́n ní òun ní Rafi'ud Darajat òun wà níbi tó gajù lòun wà níbi tó gajù lòun Ọlọ́run ròyìn ara rẹ̀ ni kana subhanahu wa ta'ala yasifu nafsa بهذه الآيات الكريمة وهذه الكلمات القرآنية النورية Ọlọ́run júwe ara rẹ̀ fún wa àti bí ipò tó ń wá sí gato so ayàtẹ̀ mú wáyé náà nísìn bí ìtàdíṣẹ̀ kan náà ni kò ní ìbámu kò fi nǹkan kan rílẹ̀ pẹ̀lú pé ẹ̀mí wà ẹja gbọ́. pẹ́sidẹ́ntì bí alóyè afẹ́ àbọ̀ òun ló fi Sanwó-Olú jẹ òun ló fa Aláàfin Ọ̀yọ́ jẹ òun ló fi Tìwó jẹ Tìwó ọlọ́wọ́ yìí náà ló fi jẹ Rafi'ud Darajat. Rafi'ud Darajat ìfọ̀dà bíṣì òdìkì ìhùwà àbínà àbòmí yìí àdábà ìyàṣọ́ ẹ̀nà ìbáraẹni. yìí máa jẹ́ irú àwọn rúhùn yẹn náà pẹ̀lú ẹ̀mí a máa jù sí ẹni tó bá fẹ́ lára. tafsiru tẹ wí tẹ pé mílíkì rúhà pé a máa ju ẹ̀mí máa fassara hazi al-aya bí a sa tafsir alẹ́sì fassarta bihi qur'anaka anta ya Abal Fadl. bàbá wa kò sí ẹnìkan tó tó bẹ́ẹ̀ sí tó yìí múlẹ̀ tí láwọn túnmọ̀ tí yìí mẹ́rin lẹ́sì yamlau alaykum haza tafsir tàlẹ́ni tí ń pàpẹ̀kọ́ rẹ̀ fún yísà Ọlọ́run yára ẹbọ̀ Ọlọ́run Rafi'ud Darajat tó ń wá ga síbẹ̀ ni àyíwẹ̀kọ́ ó ní Dhul Arshi kọ́dà Dhul Arsh ní tó ń wá orí ìtẹ́lù wá sọ ibùl Arsh ọba tó ní alẹ́ ara sí tó tóbi sọ́nà tó tọ́ra òun náà ti tafsiru ayáyí Ar-Rahmanu 'ala al-'arshi istawa tafsiru rẹ̀ ẹwà bọ́ síbò mí ọ wá ní yulqi ruha ẹwà ní yóò ju ẹ̀mí bàbá wa múlẹ̀ ti rí tùmílẹ̀ sáàdánbì ló tú bẹ́ ṣe sọ̀hábà ló tú bẹ́ sáwọn tábí náà ló tú bẹ́ gbogbo tafsiru ayé lọ́kọ́ jáde ẹ̀rẹ́ nìkan tó tú bẹ́ ní sọ àfàwọn tó lè ṣe mùsùlùmí bí àwọn ṣe àwọn yóò ti mùsùlùmí àwọn afá kan láwọn ṣe àkàmì tó ní ìran ni wọ́n pín sí wọ́n láwọn kan ń bẹnu wọn tó jẹ́ mùsùlùmí àmọ́ gbogbo ṣe à Nàìjíríà alamada bókùdì náà sọ̀rọ̀ ibi tó dùbí ká àwọn tí mọ̀ yìí nílọrin ní Kánò yìí ní Kaduna ní Nàìjíríà wọ́n ṣe mùsùlùmí qawlan wahidan tí ẹ̀ máa ní mo kàfàrà ṣíyà mo jáde dáadáa kèfèrí láwọn ṣíyà Nàìjíríà ẹni tí ń bú yàwó Ànábì sallallahu alaihi wasallam ẹni tí ń bú Abubakar sheikh hadha ad-din sheikh hadhihi al-umma ẹni tí ń bú Umar Sayyiduna al-Faruq ẹni tó ń bú Uthman Dhu Nurayn ọmọ Ànábì méjì lọ́fẹ́ àwọn tí wọ́n ń bú wọn kọ́ ìyàmọ̀ Nàìjíríà lọ́rọ̀ torí pé ní hékẹ́rì fáwọn tán ti súnà lọ́rọ̀ sẹ́yìn wọn ẹ̀yìn ṣe program wọn lẹ́yìn kọ́mẹ́ntì dáadáa lórí wọn ẹjọ́ sọ̀fọ̀ pọ̀ abẹ́lọ́n kọ́kọ́ nàmà yàtàwọn náà yulqi ruha min amrihi àfá àwọn mọ́lẹ́tí lágáwí ló tún bẹ́ẹ̀ ni
bá rí ló tú bẹ́ẹ̀ ni Qurtubi ló tú bẹ́ẹ̀ ni àbí Jalalaini tíra àwọn àfáà wọn lẹ Yorùbá àbọ̀ ló tú bẹ́ẹ̀ wọn àjú ẹ̀mí ọ̀nà méjì làwọn àfáà tó àyà yìí sí yúlíkì ruha yàní yúrísìlì ruha min amrihi ala man yasha'u min ibadihi ìtumọ̀ àkọ́kọ́ máa fà wá yúlíkì ruha bí máa yúrísìlì ruha yóò ràn àrúhà kí ní jẹ́ ruha màláíkà Jibril òun ní jẹ́ ruha mẹ́wọ̀n min amrihi pẹ̀lú àṣẹ rẹ̀ yàní bí amrihi min bí máa bá mẹ́wọ̀n bí amrihi aw bí idhnihi yóò ràn pẹ̀lú àṣẹ rẹ̀ ala man yasha'u min ibadihi tó bá wù nínú àwọn òjíṣẹ́ nínú àwọn ẹrú rẹ̀ yóò ràn sí odò òjíṣẹ́ túmọ̀ rẹ̀ ṣé lóòótọ́ ni màláíkà Jibril ní jẹ́rú ó wà náà Kùránì bámú lọ́n sọ́nù súra kan ó ní nazala bihi ruhul amin Kùránì yìí tí wọ́n ní wà nábì lóhun yàrá nazala bihi ruhul amin màláíkà al-amin Jibril al-amin tó jù olùfọkàtán ó ní aminul wahyi mínísítà ìránṣẹ́ olóògbà àtàwọn àyàtì míì tọ́lọ̀ fi ń rinlẹ̀ pé Jibril Ọlọ́run máa ń pè ní ruhu òun wá ní alákọ̀ọ́kọ́ nù túnmọ̀ rẹ̀ nàtàwọn àfàgbà tó yulqi ruha min amrihi ala man yasha ẹlẹ́ẹ̀kejì yulqi ruha yóò rán àrúhù níbẹ̀ òní revelation message yulqi ruha yóò ju message wọn al-Qur'ani níbẹ̀ àbí Tauratu yóò fi ránṣẹ́ yóò fi tírà ránṣẹ́ ala man yasha'u min ibadihi sí ẹni tó bá wù kéde Jibril yóò fi tírà ránṣẹ́ àtàwọ́rá ó fi ránṣẹ́ sẹ́ni tó wù Injilu ó fi ránṣẹ́ tó wù Zabura ó fi ránṣẹ́ tó wù Suhufu Ibrahima ó fi ránṣẹ́ tó wù gbogbo ẹni tó bá wù yóò fi tírà ránṣẹ́ sí nínú àwọn ẹrú ẹ̀ tó gbé ànábì Ọlọ́run já ànábì Ọlọ́run ìjogún ẹ̀ wọ́n ìjogún ànábì Ọlọ́run báyìí ìjà ànábì àgbogbo wà tó bẹ̀ istifa lábí wirasa tó gbé àbárẹ̀ tí wá jó ànábì Ọlọ́run òun náà gbọ́dọ̀ ajá ànábì Ọlọ́run àwọn ọmọ nùhùn kọ́ tó gbé àbárẹ̀ tí wá já ànábì Ọlọ́run àwọn ànábì Ádámù tí wá já ànábì Ọlọ́run kọ́ tó gbé àwọn ànábì Ṣuaibu kọ́ kó lè fi hàn pé kẹtí gbogbo wọn ìjogún ànábì Ọlọ́run pé afẹ́ kíláàsì ẹ̀kọ́ ànábì Ọlọ́run tàkàrí ya ń bẹ̀rẹ̀ òní dákun àwọn ọmọ mi ṣe wọ́n lànàbì ń bẹ̀bẹ̀ ni wọ́n ìjogún ẹ̀ ẹ wá ń tú kankan tó yẹ pé ẹnì kankan ò tú bẹ́ẹ̀ láyé ẹlẹ́kẹ̀ẹ́ tí mo fẹ́ kí n tó yẹ ní pẹ́ parí kìíní tí mo fẹ́ fi rìn rìn bàbá yìí tí ń lò wọn àdàbíyà wọ́n sàdàbíyà wọ́n kàn wù wọn àdàbíyà ń wù wọn lò wọn ni wọ́n fi ń lò wọ́n yẹ ṣe àdàbíyà qawlan wahidan kí n ṣe pé torí tí wọ́n wì láti sọ fún mi sàdàbíyà wọ́n máa ń wù ikú wì tí wọ́n bá jàdàbíyà à ní ta ṣe àgbà wọn náà ni ara wa náà sáà ni wà lọ́pṣán àmọ́ adúpẹ́ pé wọ́n sára wa adúpẹ́ pé wọ́n sọmọ kí wà láyé àgbà adúpẹ́ o báwọn èèyàn bá ń dúpẹ́ ìbí dúpẹ́ àdàbíyà tó bá mi kó lóhun dúpẹ́ wọ́n kàn lóhun àdàbíyà ni wọ́n yẹ sàdàbíyà kọ́ lọ́ máa ṣe dáadáa fún wọn. yóò fi wúwa yóò jù sẹ́ni tó bá fẹ́ ẹ̀mí tàmú yéṣu ni o. bàbá tàmú yéṣu wọ́dà. mo lajú afọ́jú bí wọ́n jù sí mi lára jọ náà ni o. kúrò pẹ́ gbọ́dọ̀ bàbá níjọ́ kan àwọn lajú afọ́jú bí ẹ lajú afọ́jú wọ́n jù sáwọn lára ní ẹja tó ń bọ̀ ẹja gbọ́ dáadáa. nínú mọ́sálásí náà ni o tábìlì sísè àsìkárù omi kan wá jáde ní ojú mi wọ́n á fi ojú ẹni ojú ẹ̀ sí la. ní wọ́n á polongo pé ẹ máa ká afọ́jú bọ̀ ojú rẹ̀ ó máa là èyí ó tẹ̀ o. bàbá alágbára omi láwọn lajú afọ́jú o àyà lọ ká àwọn afọ́jú ọjà gbọ́rọ̀ ṣé kí n kó wọn wá láti lọrin ẹ dákun ẹ bá ti fẹ́ ṣe program mi ẹ já mọ̀ àwọn afọ́jú pọ̀ lọrin a kò wọn wá dọ̀yìn kẹ bá wà lá àwọn àsìkárù tẹ̀ sí ìjọ náà wọ́n ni wọ́n jù sáwọn náà lánìí kọ́lá bó ṣe jọ mẹ́wàá kọ́lá bó ṣoṣù kan wọ́n lò lọ́dọ̀ yìí kásìkárù wọn lè pọ̀ wọn lè tó ju ẹ̀mí sí lajú afọ́jú. tí wù yẹn bá ti sọ̀kalẹ̀ kọ́ náwó sí ẹni ìgbẹ́kùn àdólówó yóò máa dáná nù. ẹ má bínú sáà o bẹ́ẹ̀ ṣe wípé rú tẹni bá náwó sí pé náwó sí yóò sì dolówó Al-Qur'an ní ọmọ yín ẹ bá náwó sí kó dolówó tó pé báárà ní fi ń gba mọ́sálásí tí ń kọ́ báárà ní tọrọ tí ń kọ́ tó ẹ pé nílò agbára tẹ̀ ń wí mo rò pé ẹni ó súnmọ́ yín gan lẹ́kẹ́ fi sàǹfààní fún àmọ́ ẹ má bínú òdodo ọ̀rọ̀ ni ẹgbẹ́ agbára tẹ̀ ní ọmọ oníkùránì ní má sì ní gba bára mọ̀ dára tó mú mọ́ títí ń gba bára mọ̀ tí ń gba bára lọ́wẹ́ ní mọ́sálásí tí ń kọ́ lọ́mọ ìyẹn wa tọ́tọrọ bára mọ́sálásí lọ́wẹ́ tó fi lówó kì í kọ́ tán dì sí irú agbára tẹ̀ ní òun tẹ́ ń tàwọn èèyàn bàbá yìí yálà bí wọ́n fẹ́ ṣe yálà bí wọ́n fẹ́ dọ́gbọ́n wọn polo tó fi sọ̀pọ̀tì àwọn ilé ya ìjẹ́ ilé yìí sọ̀pọ̀tì wọn nígbà agbára tí bàbá yìí tẹ̀ èyí ní play kìnìún tán torí gbà mí lásìkò tí má ní máa kánmọ́ sẹ́yọ̀ kọ̀ọ̀kan bóyá tí ló wà náà wà nísìnyí wọn àmọ́ ẹ̀kànjá gbọ́ sí bí ìṣẹ́jú méjì sí. ọ̀rẹ́ ọmọ wa máa wà kájọ ní ẹ̀ lè gbé kíní kan ṣubú
kíni kan yóò wọlé kò wọlé ẹ wá lẹ́fẹ̀ẹ́ gbọmọ sùkú ẹ̀ tó wá wọlé ó sọ bẹ́ẹ̀ wọ́n máa wọlé lákàrè lèyàn fi kọ̀ǹtò. àti gbọ́ pé ẹni tó léèyàn wọlé bàbá mufti Ìlọrin Ọlọ́run bá ṣàlékún dáadáa wọn fàbúrú ṣe wọn bá ṣàlékún tọ́sọ́nà wọn ọlá ti tóbi Ọlọ́run lágbára rẹ̀ àbúrò nìkan wọn ní yẹ̀yẹ́ Ọlọ́run ó gbé wọn sókè lórí gbogbo tí ń jọta tọ́ta alẹ́ àtọ́tọ́ òde ní ìmọ̀ tọ́kàn yín pẹ̀lú Ìlọrin ntọ́kàn yín gangan pẹ̀lú Ìlọrin pẹ̀lú Ìlọrin méjì máa ń jà kí n tí ẹ̀sì lára ọmọlé ké wọn ẹ̀sì lára àlú wọn ẹ̀bà tó dá sí pẹ̀lú nta fi mọ sàdúà fún tí kálukú ọmọ sàdúà ìbẹ́lẹ̀ náà ti lajú afọ́jú tí ká kó wọn wá láti Ìlọrin àbí kí n sọ fáfá Sùlẹ̀mánù Ẹ̀sà Òkè afáwà dáadáa ẹ bá kọ́ àwọn afọ́jú wá o lọ́jà àbá làwọn ń pè ní Ìbàdàn ọjà ọba làwọn ń pè ní Ìlọrin káfíńtà lẹ́sẹ̀ mọ́tò tán lẹ́sẹ̀ méjì káfí rú wọn wá ó bá yẹ kọ́dún kànlẹ́ ní wọ́n lò lọ́dọ̀ yìí oúnjẹ tí wọ́n mọ̀ jẹ láàrin ọdún kan á fún wọn wọ́n bá wà lájú wọn ẹlẹ́nìkan lẹ́nìkan wọlé ní ọwọlé èyí tẹ́yìn múlẹ̀ yìí tẹ́ múlẹ̀ ẹ lájú afọ́jú. ara o wọn ní fún wọn láàyè òkú bàbá wa ti lọ nínú bẹ́ẹ̀ náà bá láwọn arúgbó sá òkìkí lọ́nà tó ní tàn bí léyìn àwọn ni ẹjẹ́ kó jáde káwà pè wọ́n bẹ́ẹ̀ lẹ́ni wọ́n bẹ torí ẹni tẹ́ ní kí wọ́n gbé òkú bàbá wọn jáde àwọn ọgbà kọ́ wá ẹ̀yin tẹ́ gbà ẹni bá wà wò kú bẹ́ẹ̀ bá sì lè wá wọn ẹ jẹ́ kí wọ́n sọ fáwà á mú wọn lọ tẹ́ lọ kí wọ́n bá wá jí wọn mọ́mọ́ tèmi tẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ bá sọ̀rọ̀ omi sì yá mi lọ lásán. ó yẹ kí àlọ́ ọmọ náà ẹ wá jí gbogbo ayé ti fọ́ so rúhù yẹn ń bẹ lóòótọ́. bàbá kò sí tí ń jẹ́ rúhù kò sí tí ń jẹ́ mi kò sí tí ń jẹ́ mi pẹ̀lú ń tẹ́ gbàgbọ́n ni yas'alunaka ani ruh kí ni ń jẹ́ mi kí ni ń ṣiṣẹ́ lára yẹn n tán pẹ̀lú rúhù ní tilka taqa ad-dakhiliyya at-taqa allati fi jasadil insan agbára kan ni kankan tọ́lọ̀ gbé sínú bọ́dì wa yìí òun lẹ́ńjìnì òun ni at-taqa al-kamina al-mushaghila li hadha al-badan الطاقة المشغلة تلك القوة الداخلية التي تشغل هذا البدن òun ní jẹ́ bí ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀mí òun ní bẹ́ẹ̀ tí ó bá ti sí bẹ́ẹ̀ mọ́ ọ jáde ní ọlọ́mọdé ti jáde ní ìyẹn kùnù ẹ̀mí òun lẹ́yìn tó wá ń sọ lẹ́yìn ilé yìí máa ní rúhù kathīratun fil Qur'ān máa ní rúhù ìtumọ̀ ẹ̀mí ìsìnyìmọ̀ látọ̀ ọlọ́run ló fáwọn nǹkan oríṣiríṣi ṣùgbọ́n ẹ̀mí tẹ́yìn lóhùn kò sínú ẹ̀ ẹ̀ṣọ́ àyà kan tó gbé jáde pẹ̀lú tẹ́ntù àti táwọn RMQK tí wọ́n tún kò sí ti jẹ́ bẹ́ẹ̀ àlìjẹ̀nú ni wọ́n lò àlìjẹ̀nú ni láwọn rí ẹ̀mí àgbà bẹ́ẹ̀ kan bá rí ẹ̀mí àgbà ó dà nábì Ọlọ́run ẹni kò sí ní rí ẹ̀mí àgbà mọ́ Jìbìrìlù ní jẹ́bẹ̀ ní jẹ́mí àgbà àwọn aráwọn ẹ̀mí sọ̀rọ̀ àlìjẹ̀nú ni wọ́n bá sọ̀rọ̀ ní wọ́n lágbára ọ̀hún àmọ́rọ̀ ni wọ́n pa kèfèrí ni wọ́n ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run ni àṣírí fẹ́ tú ìkan náà kìrìsìtẹ́nì tó ní chọ́ọ̀chì ńlá lẹ́kọ̀ọ́ ń gbà yẹn ọ̀padà kú àṣírí ọ̀tán chọ́ọ̀chì òdòfó wọn náà ti lọ wá gbára burúkú ni ó kọ́ àwọn èèyàn táwọn yẹn tẹ̀lé òun náà ni wọ́n rò bódodo ni wọ́n wá láti ìlú èbó wọ́n wá láti Áfíríkà Nàìjíríà everywhere òun náà lọ sásì bí títọ̀ òun náà sásì òun ṣèwòsàn bí títọ̀ òun náà sásì Ọlọ́run mú òun dà lónìí kílẹ̀ yìí ọmọ sọ nàláha bil mirsadi. ṣùgbọ́n rúhù tá a bá sọ pé a fẹ́ jẹ́ ẹlẹ́mìí a wá mú ẹlẹ́mìí yẹn pé kò sọ lọ́hùn pé spirit lọ lọ́hùn. kò sí ti ń jẹ́ àbá yìí kò sí ti ń jẹ́ ìfẹ́ jẹ́lẹ́mìí nínú ẹ̀sìn wa bàbá kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ èfèrí ní jẹ́ bẹ́ẹ̀ Umaru ò jẹ́ bẹ́ẹ̀ àwọn ìyàwó Ànábì ò jẹ́lẹ́mìí àwọn sàhábà ò jẹ́lẹ́mìí àwọn ìyàwó Ànábì ò jẹ́lẹ́mìí àwọn tábìí náà jẹ́lẹ́mìí àwọn àtibáwò tábìí náà jẹ́lẹ́mìí kò sí tí ń jẹ́lẹ́mìí Islam al-Islam mabna'u khams al-Islam mabna'u khamsun tashhadu an la ilaha illallah shahadatu an la ilaha illallah ẹwà ní tí wíbẹ̀ lẹ́ẹ̀kan ní padà síbẹ̀ ó ti di gbùrú nígbà tí sún fi gbé fọ́tò ṣe Ibrahim síwájú tí wọ́n forí balẹ̀ fún ọ gbọ́dọ̀ sọ pé ọ lè ṣe kankan o gbọ́dọ̀ jáde lẹ́nu rẹ̀ níwò èèyàn nínú àwọn tá a bá pàdé nínú ayé bàbá wa ṣé ò bá ṣírò ọlọ́dàlẹ̀ nínú àwọn tí wọ́n ń lo ẹ̀mí ni wọ́n wà tí bàbá bá báyàn lọ́wọ́ nísìnyí yóò sì fọ apá ẹ̀yọ. ṣe ẹ̀mí wà nù ẹ̀ máa ń tẹ̀ ń wínú sà ẹ̀mí kọ́ nìyí ń yọyàn lápá idán of the highest order idán àṣẹ́hìrù bí màánà idán ni wọ́n ń pè yín kì í sẹ́ni. ibi mẹ́ríkàsì kan náà ti kéwù. ẹ má da nǹkan pọ̀ ntẹ́ ẹ̀ bá mọ̀ ẹ má tọwọ́ bọ̀ lọ́rùn ẹ̀sìn mẹ́ríkàsì ẹ má tọwọ́ tó bẹ́ ntẹ́ ẹ̀ bá mọ̀ ẹ má da wà láàrin àwọn èèyàn láàrin àwọn àgbàlagbà méjì
kí ló dé kí ni Ìlọrin ṣe fún bàbá yìí gan kí ni Ìlọrin ṣe fún yín kí ni Ìsìlámù ṣe fún yín. wọ́n sì tún lẹ́mọ̀ padà. dání yọ akọ́nà wà náà ọlọ́run níjẹ́ kó o dé nàmúrúsù gbogbo ayé ló mọ̀. ẹ dákun ṣé ẹni Ọlọ́run náà tó lẹ́nu pé ẹ pè yẹn nàmúrúsù ẹni Ọlọ́run kọjá nàmúrúsù ẹni Ọlọ́run bínú sí ẹni tó pera rẹ̀ lọ́lọ́run ẹni tó pera rẹ̀ lọ́lọ́run náà méjì tó pera wọn lọ́lọ́run láwọn àwọn ọlọ́lá àwọn ọba jọ tí wọ́n káyà tí wọ́n kẹ́yìn òun là kọ́kọ́ ó ṣáájú ìfèrè ọ̀nà Ọlọ́run parẹ́ ni tìrántìrán èèyàn kan wá ń bẹ̀ wọn náà wá ń jẹ́ owó kọ̀ọ̀hún ni wọ́n fi ń ṣe dán èyí pẹ̀lẹ́ ni Ọlọ́run. ṣé bàbá alálejò yóò ní kí lẹ fẹ́ jẹ jollof rice ní fried rice ní yóò sì ṣẹ́ ògiri yóò sì bá ògiri wọ́n sì gbé wá fún yín. ìdákọ̀ rúhù ni wọ́n ti sọ. ìdákọ̀ rúhù ni Allahu Akbar yóò ṣe ògiri gẹ́gẹ́ wọ́n sì lọ gbé wá òun lọ́mọ tóun ṣe ẹ̀jẹ̀ tóun fún àwọn àlìjẹ̀nú tí wọ́n lọ sáré wá gbójú olóúnjẹ wá ó lè làlìjẹ̀nú ó lè. bàbá yẹn wá jẹ́ bàbá tó le tí máa dẹ́jà wá bí jọ́nà lálẹ́ ni láti tàjú lọ́wọ́ láti àmọ́ wo mo sì fa ìyá yẹn dìde pé yá máa rìn máa sáré bọ̀ bàbá yẹn dẹ́kun. bàbá yẹn náà sáà ṣe mérekù ni ẹ sọ fún wa aláwọn arọ ńlọrin náà aláwọn arọ náà ẹ dákun ẹ bá ṣe ti program ẹ dákun ẹ fi kún àgbà oníká kún wọn wá àwọn tí ò lè rìn àwọn tó arọ náà tó láwọn fàájì tó tún ṣiṣẹ́ tó tún rìn. ọmọ iná dẹ̀ wá kéwù kọjá fa olùgbà mùtánù láàrin gbogbo àwọn ẹni ẹ bá ṣàdúrà fún pé dolówó ẹ ṣàdúrà fún pé dolówó nítorí kó fẹ́ fi ṣe ìsìlámù. ẹ pé pariwo tẹ́kọ̀ máa lọ mutí. ẹ̀mí wa o. kò sẹ́mi bàbá lọ́kà yá ìlú wa o. kò sí ẹ fún wa lẹ́rìí ẹ fún wa lẹ́rìí ẹ kàn má sọ fún wa lẹ́rìí ẹ fún wa lẹ́rìí ẹ mú wa nu Kùránì ẹ mú wa nu àdìsí bàbá ẹ mú wa nu Kùránì ẹ mú wa nu àdìsí ẹ sọ àwọn àfáà kan náà àwọn àfáà ńlá tí wọ́n ti lọ tí wọ́n fi rinlẹ̀ pé ẹ̀mí kan bẹ tí ń jẹ́ rọ́kọ̀ yá ìlú tí ń jẹ́ káṣífà yá ìlú tí ń jẹ́ mọ́ríkàtà yá ìlú kò sí màláíkà kan tí ń jẹ́ àwọn kan kò sí màláíkà kan tí ń jẹ́ àwọn kan àwọn àlìjànnú ni wọ́n. bàbá mi ò tó sọ pé àwọn ọ̀rọ̀ tó tóbi ní torí pé jágbà lágbàsà gbogbo àwọn tẹ́mú pátápátá kò sínú ẹ̀sìn wa ẹnìkan kan sọ fún wa la fil kitabi wala fi sunnah. Maleka ni o. Maleka ni. Sọ́ni fàyà ìlú wa o. Bàtà yà ìlú wa o. Asifa yà ìlú wa o. Àlìjànnú ni wọ́n bàbá. Ọlọ́run ò sì kórìíra ká fi ọlọ́run àmàlẹ́kà tọrọ. Ọlọ́run kórìíra àwọn tá a lè fi bẹ́lọ̀ mẹ́ta náà ni. An-nad'uhu bi asma'ihi al-husna aw sifatihi al-'ulya. àwọn kọ́ rẹ̀ tó fi ó ní falillahi al-asma'ul husna fad'uhu biha very clear wá ní nìyẹn. Ìjọba fẹ́ lọ lé ní. Èyí tí kàn nígbà ní kẹmọ́ láwọn ànábì Ọlọ́run náà fi nǹkan ní ìbẹ̀ lọ́n ẹ dákun torí Ọlọ́run bàbá gbogbo àwọn àyàtẹ̀ ń ka yìí kò sí kankan tẹ́ tú ìmọ̀lẹ̀ gbọ́ yíṣà kò sí kankan tẹ́ tú báwọn sọ àbá ṣe tú kò sí kankan tẹ́ tú bí tùmọ̀ rẹ̀ ti wá látọ̀dà nábì kò sí kankan tẹ́ tú gbogbo àwọn afẹ́sẹ̀ tú bẹ́ẹ̀ ẹ̀yà tó ń bọ̀ yìí náà. Wàláhì màláíkà tẹ̀ mú kàrọ̀ bí iná yíṣà ò kórìíra sọ́nà tó ní sáyé ló wá sẹ́wọ̀n kó sọ fún pé Kùránì máa tẹ́lẹ̀ lòdì ilẹ̀ máa wà. Fasafọ́ fasini ẹ̀ láyé sáà kífà lè mọ̀ sí ìyá. Àwọn kan sì dún wájú wa báyìí wọ́n sì ń rọ gbọ́n ọ̀rọ̀ kúrò yìí sí wọn lágbárí wọ́n ní gbogbo àwọn ẹni tí wọ́n àwọn innocent people bóun ó sì bá lọ́wọ́jú Ọlọ́run báyìí gbogbo àwọn ẹ̀mí tó àwọn wájú yín láwọn ọkùnrin láwọn obìnrin tẹ́ kó síwájú àtàwọn ọmọ kéwì wọ́n zan bóhùn kí lẹ́sẹ̀ wọn in tí ò jọ mẹ́sìn wọn lè rọ sí wọn lágbárí sí èyí tí wọ́n gbé lọ́dọ̀ Ọlọ́run náà ni ìtọ́ wa ń bẹ̀rẹ̀ ni pé Ọlọ́run ní kò ní wò pé ẹ̀rọ kúrò sí wọn lé kí wọ́n jí àwọn wájú Ọlọ́run wọ́n jẹ́ ìmọ̀ òsí fún wọn torí pé wàsílà àti mọ̀ ó wà fún wọn àti béèrè ń bò mí ó wà fún wọn ní òfin lẹ́sìkí ìsúnwájú Ọlọ́run yẹn kí lẹ́sẹ̀ wọn. tí àkànfẹ́ ní sáyà kò kórìíra ayẹ̀kún abúlé àdìláàrí ó máa jẹ́ ẹrú Ọlọ́run tọ̀ ẹgbẹ́ báwọn náà ṣe tú wọ́n ní la yastankifu masihu an yakuna abdan lillah ìkórìíra ni wọ́n tú ó kò kórìíra wà lè bá wọn gbà bẹ́ẹ̀ àmákèsè túmọ̀ rẹ̀ la yastankifu kò tijú kò dójútì kò kó ìdójútì bá kò tijú rẹ̀ an yakuna abdan lillah Ìsá kò dójútì àwọn afẹ́ àkàtúwà èyí tó tún tú sí òun ni pé kò sì gbéraga an yakuna abdan lillah wọ́n máa pè é lẹ́rú Ọlọ́run tó máa rẹ̀ ní ẹ̀sà so kò kórìíra kí wọ́n máa pè é ní ẹrú Ọlọ́run kí wọ́n lè bá tan áyà yìí pẹ̀lú pé ẹ fẹ́ sọ pé Ìsá ń fi ẹ̀mí bẹ Ọlọ́run ẹjẹ́ àmọ́ ẹgbọ́ bẹ́ẹ̀ sì tù. Ìsá
òkú ìlera kó máa jẹ́ ẹgbẹ́ ọlọ́run wọn láti máa kásán kàrà bínà tàbí kó máa tẹ́rí bá fún àmàlẹ́kà. yóò dé bàbá agbára omi kó máa tẹ̀rí mú lẹ́tí tẹ̀rí bá mi yìí nìyí wal malaikatul muqarrabin síbi àtìfù ni wọ́n àtọ́fà rẹ̀ lórí títí ìsá ni wal malaikatul muqarrabin àwọn màláìkà náà àwọn náà ò tijú kí wọ́n pè àwọn náà máa jẹ́ ẹrú ọlọ́run kó máa pa àwọn lẹ́rú ọlọ́run túmọ̀ rẹ̀ gbọ́dọ̀ yá tu lọ. ó sì wọ́n fi kí a máa dúbà fún àmàlẹ́kà. tàlọ́ ìbò ní júbà wà bí ayà yìí ọlọ́run láyé sàn kí fálímà sí wáyà kúnà abdan lillahi wal malaikatul muqarrabun kọ́nà àwọn màláìkà náà tí wọ́n mẹ́sẹ̀ súnmọ́ àwọn ọlọ́run kò tí wọ́n lójú kọ́ máa pè wọ́n lẹ́rú ọlọ́run kò tí ìsá kọ́ máa pè lẹ́rú ọlọ́run ẹwọ́n ní ká máa ìsá ọmọ tẹ̀lé bàbá màláìkà ẹgbẹ̀rẹ̀ kàbíwò lẹ́ ẹ̀dàkùn bàbá bí àwọn kìrìsìtẹ́nì ni ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ alùpùpù innahum yarawnahu ba'idan wa narahu qariba innahum gbogbo àwọn afá sẹ́kù láyé sí yarawnahu ba'idan ọ̀rọ̀ pé ọjọ́ kú tàwọn àlìkẹ́ àmà tàwọn ó jìnà wa narahu qariba àwọn ọlọ́run sì ní kó súnmọ́ tí ń súnmọ́ tèmi náà súnmọ́ wọ́n ti wọlé gùn tó wọ́n bá jí ẹni tó lo ẹgbẹ̀rún ọdún láyé ẹwọ̀n yí tó jí tọ́lọ́run jí tó lo mi ata alifin aw yazidu àwọn ashabul kahfi wọ́n lo bí 100 ọdún wọ́n bí wọ́n ní à nígbà tẹ́ pé ẹnu rọ̀lẹ́ sí alẹ́ náà làwọn sùn ka'annahum lam yalbathu illa 'ashiyatan aw duhaha jamaru mal kiyama asìmọ̀ rẹ̀ ti pé ń bọ̀. wọ́n máa sọ pé Jibrila ẹni alayhi salam kò sàbùrù mẹ́ lẹ́yìn bá ní ẹlẹ́mìí lòun tó ń sàpẹ́lẹ̀ àmàlẹ́kà kò sàbùrù mẹ́ òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n. sàpẹ́lẹ̀ kí wọ́n sàpẹ́lẹ̀ màláíkà kí wọ́n sàdúrà fún màláíkà ọ̀tọ̀nu ó yàtọ̀ fún kí wọ́n máa pè é kẹ́ máa béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀ la yus'alu illa Allah èyàn kẹ́ béèrè kankan yóò gbọ́dọ̀ béèrè kankan àfi àfọ́dọ́ lọ́wọ́. ẹlẹ́bọ̀ ni wọ́n èfèrí ni wọ́n. ẹ bá jẹ́ pòfẹ́sọ̀ tó bá wá jìnà títí tó á ní kò sọ́lọ́run ẹ̀tọ́ sí kó mú gọ̀. ẹ̀tọ́ mú pòfẹ́sọ̀ bẹ́ẹ̀ sí kó mú gọ̀. pòfẹ́sọ̀ ní lóòótọ́ ẹ fún ní ìwé òmùgọ̀. ẹgbẹ́ ní pòfẹ́sọ̀ àwọn òmùgọ̀. ìwé òkòlù ẹ fún ẹ bá tẹ̀sọ̀ sí. ẹsẹ̀ wọn láyé ìjọ mi ò bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ sí téèyàn bá sọ pásítọ̀tù nù ìwé òkòlù ló fún tó. ìwé yẹn máa ń kó sábàgbọ́ báyìí ó wàá gbé kiri ó máa ń gbé wọ́n kọ̀ọ̀kan tó ń bọ̀ jòkó náà yóò jòkó yóò rí wọn bò ìwọ sọ pásítọ̀tù nù. ẹni bá ní kíní kan ẹlẹ́mìí lòun kíní kan bá kírun fún òmùgọ̀ ni. kò ní tọ̀ mú. so alìdánú kò sí fáyọ̀ kan fún wọn. so ọlọ́run ní àwọn àdájọ́ náà nù لا يستنكف المسيح لا يستنكف المسيح أن يكون أولى بالله والملائكة المقربون ولا يستنكف عن عبادته ويستكبر وسيحشر إليه جميعا. من كان عدوا لجبريل وميكالا ẹnikẹ́ni ní ẹlẹ́yà fún àtẹ́sà àtàkùn tẹ́mọ̀ pẹ̀lú kàyẹ́lù ẹ àlìjànú ẹ jí Ọlọ́run. àbáyé tó ń háyà fún wa ibi tí bàbá ò gbọ́yé báyẹ̀ gbọ́yé wọ́n bínú sà dákun bọ́lọ̀hún ti tú ẹ ń wọ́n Kùránì ẹ ń tú bọ́lọ̀hún sí tú ẹ kọ́kọ́ ka bọ́lọ̀hún sí ká kafakum hadha dhanban ẹ tó wá bọ́ bẹ́ ẹ tó ń fa sára rẹ̀ bi ghayri muradihi subhanahu tí ẹsẹ̀ ń tọ́lọ̀ gbà lérò ẹsẹ̀ mi tún summa ba'da hatayni lẹ́yìn méjèèjì hakamta alayna bil adhab ẹ tó dájọ́ yà fún wa tọ́ ìta dájọ́ náà káyà lẹ́yìn Ọlọ́run ní òun gan òun bá ọsọta. Ọfẹsẹ bí Ọlọ́run. Bàbá ọ̀tọ̀ ní tán wí kì í sàwọn àfáà ní bá wí. Àwọn Yahudi àwọn ni wọ́n lọ bá Nabi sallallahu alaihi wasallam. Faqalu lahu wọ́n sọ fún Nabi wọ́n nuridu wọ́n ní qabla an nuwafiqak síwájú ká tó gbà fún ẹ nuridu an nas'alaka ba'da as'ila afẹ́ bí ọláwọn béèrè wọ́n béèrè wọ́n lùkọ̀ yọkàn táwọn béèrè lọ́wọ́ rẹ̀ tí Nabi bá gbà àwọn sì tiẹ̀. Nabi wọ́n béèrè wọ́n wá ní tani màláíkà tó ma ń rí tí ma ń gbé sí Ọlọ́run wá fún wá ní Jibril wọ́n ní àwọn olè gbàgbọ́ àwọn olè tẹ̀lé kí ló dé wọ́n ní torí pé ọ̀tá àwọn ní Jibril òun ní Ọlọ́run máa rán tí ma wá pa àwọn bàbá àwọn rẹ̀ tí ó pa wọ́n ní tó bá ìfẹ́ Míkáílù lọ bá pè ní àbátẹ̀lẹ̀ ọ torí Míkáílù sọ ibò rahma
òun ni máa rọ̀jò òun ni máa wú kókó òun ni máa ṣe gbá òun ni máa ṣàwò lọ́nà wa sọ ayà ìkàlẹ̀ pé anábì sọ fún wa pé man kana aduwan ẹnikẹ́ni kana aduwan ní Jibril tó bá mú Jibrilu tó mú lọ́tà wà Míkáílà àbí màláìkà tí ń jẹ́ Míkáílì ló bá mú lọ́tà òun olóhùn mú lọ́tà ẹ wá ń tún sọ̀rọ̀ ẹ̀mí níbo lè ọ̀rọ̀ ẹ̀mí pẹ̀lú